yàyà mẹ́fà ọmọ mẹ́tàlá ni wọ́n mọ̀ sí àwọn kẹ́yìn lè ta àádọ́ta ọmọ mẹ́tàlá ni wọ́n pè ní gudugudu méje yàyà mẹ́fà 6 plus 7 equals what? Pọ̀tẹ́ bá wá pé èèyàn ní ìfilẹ̀ sọ́mánù bẹ́ẹ̀ wí ogún tẹ́ ẹ fọ́ ọgbọ̀n ọlọ́run ní ṣe yín lọ́mọ àádọ́ta ọmọ mẹ́tàlá lẹ́yìn náà yìí ẹjọ́ ẹ̀yin kẹ́kọ̀ọ́ ọmọ náà fi bí mo ṣe ń wojú yìí wọ́n sọ wípé ATM card gan pé odidi ATM gan níbẹ̀ lápò yìí ó yá lọ́ọ̀yà dọ́kítọ̀ wà láàrin wọn bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n o rn gbogbo ẹ̀ ní wọn. bẹ́ẹ̀ ni sọ́kọ́ náà fi ẹbí rọ kó fẹ́ gbọ́ dé sálẹ̀ gbọ́. Are you married, my sister? Ọjọ́ ayọ̀ tí yín náà máa dé lórúkọ Jésù. Wọ́n ní fún wa ní business card kọjọ́ ayọ̀ nígbà tí ó lẹ́. Wọ́n ní tẹ́ǹtì lọ. Àwọn ọkọ ìyàwó, àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó, wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ̀yin náà ṣe tí yín náà. Ọ̀rẹ́ ìyàwó do come down praise the Lord. Tọ́mọ gidi máa ń jáde lọ nínú ilé. Á dágbére fún bàbá àti ìyá rẹ̀. Olúbùkọ́lá, Òrèǹté, Àjíkẹ́, pepper spray. Ó fẹ́ dágbére fún dádì àti mọ́mì nígbà wọn lọ sí ẹ wá o ẹ tí ì ṣe tán o tó bá yẹ pé fẹ́ lọ gbé pọ́ọ̀sì yín ni ẹ lọ mú ẹ padà wá tó bá ṣe wípé ATM original ni wọ́n ní màmá mi ẹ ṣé mo dúpẹ́ dádì mi ẹ ṣé mo púpọ̀ ẹ fún mi education ẹ tún ṣègbéyàwó mi ẹbí mi ẹ tọ́ mi ẹ tún ṣègbéyàwó mi èmi náà àṣerú ẹ fọmọ. Màmá mi ẹ ṣé mo dúpẹ́ bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹbí mi ẹ tọ́ mi ẹ tún ṣègbéyàwó mi èmi náà àṣerú ẹ fọmọ. Gbogbo ẹbí ẹjọ́ bá mi fi tinútinú ṣàdúrà fún un. Amen, amen, amen. In Jesus' mighty name. Praise the Lord. Praise the Lord. Mommy, torí wípé ìbejì pọ̀ lọ́dọ̀ wa làwọn ará ìyá ìbejì náà sì tún ní. Tẹ́ ẹ ti ń wẹ̀ ya Iléṣà jẹ́rú òbàlẹ̀. Wọ́n ní ìbejì pọ̀ lára. Mo ní bàbá mi pàṣẹ ìbejì sínú ẹ̀ torí bẹ́ẹ̀ ni pé ìbejì gan ni wọ́n ń gbé ní ìfọwọ́. Àná ìtì ìbejì lónìí.